ẹ̀yin èèyàn mi ní ìlú Ìgangan. Ẹ jọ̀ọ́ fún mi ní ìṣẹ́jú kan àbí méjì. Ṣé ẹ fẹ́ fún mi ní ìṣẹ́jú kan àbí méjì? Wọ́n fẹ́ kí n máa lọ sí the next place tí mo lọ. Ẹ jọ̀ọ́ mo wá bẹ̀ yín ni. Ẹ̀yin èèyàn mi ní ìlú Ìgangan o. Ó ti di ẹlẹ́ẹ̀kejì ń sìn tí màá wá torí wàhálà kábíyèsí dà. Ṣé kábíyèsí wà ń bẹ̀? Ẹni kí wọ́n máa bọ̀ because mo ṣí láti dé Ìgànnà lénìí. Ẹ jẹ́ kí kábíyèsí máa bọ̀ wá síbí yìí. Ẹ jọ̀ọ́ fún mi ní ìṣẹ́jú kan àbí méjì. Èyí ló di ẹ̀kejì tí máa wá síbí lórí ọ̀rọ̀ insecurity. Wípé wọ́n pa àwọn èèyàn wa. First, mo fẹ́ sọ fún yín, mo ti address àwọn èèyàn ní ilé bàbá Ifá níbẹ̀ yẹn. Wọ́n tí mo sọ ń bẹ̀, òun náà ni màá repeat ń bì. Gẹ́gẹ́ bí ìjọba, we failed you. We failed you because the loss of lives listen to me.
gbogbo ẹ̀mí tá a fi ṣòfò. Kò ń ṣe nǹkan tó yẹ kó ṣẹlẹ̀. Tí ẹ bá fẹ́ sọ pé ẹni tí kò ṣe nǹkan tó yẹ kó ṣe tí rokini fi ṣẹlẹ̀, èmi ni. Baálẹ̀ kínní, baálẹ̀ kejì, tí ojúnú ò bá fọ́, mo fẹ́ bẹ̀ yín ni, mo wá síwájú yín láti sọ fún yín pé this is the last time tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ṣe rí tí ọ̀rọ̀ bá ti dé ibi tó jẹ́ pé eṣinṣin ó ti bàlẹ̀ ibi tó delicate ní ara èèyàn, ọgbọ́n ni a fi yanjú ẹ̀. Mo ti sọ fún alága yín, gbogbo àwọn vigilantes àti àwọn tí wọ́n ń ṣọ́ ìlú, ìjọba yà wà responsible fún wọn. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ fún wa ní ààyè kí ìjọba yìí ni, tí ẹ bá fi mí síbẹ̀ mi ò ní sí níbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ fún mi láàyè láti ṣe n tó tọ́ àti n tó yẹ, tó fi jẹ́ pé irú àpéjọ yìí kò ní wáyé mọ́. Irú àpéjọ pé wọ́n pa ẹnìkan, security issues ní Ìgangan will be a thing of the past. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ààyè láti ṣe n tó tọ́ àti n tó yẹ. Mo bẹ̀ yín ni, don't take the laws into your hands. Gbogbo ibi tí failures ti wà, gbogbo ẹ̀ láti identify, and ẹ wo weather tó wà ní tansi, irú àsìkò tó yẹ kí a máa lọ sóko ni, ká máa sùn kí pẹ̀lú two eyes closed. Ẹ gbà yí pé èmi ní kẹ́ hold accountable. Mi ò níbi tí mo fẹ́ sá lọ, mi ò lè sọ pé Abuja ni, because there are certain things tí àwa náà put in place tó yẹ kó ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ fún mi ní time, we will resolve it, and lágbára Ọlọ́run tí ẹ̀mí bá wà, ìrètí wà fún gbogbo wa. Ẹ ṣeun, mo dúpẹ́.
ọ̀pọ̀lọpọ̀ lérí àwọn properties wa tó jóná. Ìjọba ìṣó tẹ́ lọ́rùn báyìí. Ó tẹ́ wa lọ́rùn but nǹkan tó yẹ kó béèrè lérí àwọn nǹkan wa tó jóná pé kí ni ìrànlọ́wọ́ tó máa ṣe fún. Ṣé tí ẹ bẹ̀rẹ̀ ọ̀yẹ́ ká bèrè àwọn. Ṣé kọ́mọ̀ ló sọ ìkankan nípa nǹkan tó ń ṣẹlẹ̀? Ṣé káwọn ọmọ ọdún sọ olóyè? Wọ́n kàn sọ̀rọ̀ tí wọ́n lè lọ ni. Wéyé pẹ́ńtà láìkì wéyé pẹ́ńtà nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ bọ̀dù lọ́pọ̀ ṣe. Ẹ ló àwọn oníròyìn lè. Àìná sọ̀kọ́